ẹ gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba. ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله. apá kò sì gbọ́dọ̀ máa mápá kan sìn bí ẹni tó lóun àlìjẹ̀nú lòun ọ̀ máa sìn àbí wọn máa sin iná àbí wọn máa sin omi àbí wọn máa sin igi. tí ọmọ wa bí ba pé kọ̀sọ́làjú ń bẹ tá a fi sọ pé Islam lọ́gbọ́làjú wa téèyàn bá yá ìnílàákàyè tí làákàyè rẹ̀ dàgbà. bí ẹ bá yá ìnílàákàyè tí làákàyè rẹ̀ dàgbà. tó o sì lajú. tó o sì lajú. tó o sì máa tó ń ṣe. tó o sì máa tó ń ṣe. gbogbo ntọ́lọ̀ ń dá Ọlọ́run fi ṣẹrú àwọn ọmọ ànábì Ádámù ni. gbogbo ntọ́lọ̀ ọba dá ó fi ṣẹrú ọmọ ànábì Ádámù ni. wọ́n wá málìjẹ̀nù sí wọn wá ń sọ pé master. ọwọ́ málìjẹ̀nù sí wọn sọ pé master. tọ́ba wa pè ọ́ wá tẹríba fún báyìí. ọ wá tẹríba fún báyìí. my master. my master. yóò wá sojú dẹ́. òun náà wá sojú báyìí. ó fẹ́ receive ọ̀gá rẹ̀. ó fẹ́ receive ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ sì wọ́n lọ̀gá. Abba tó o bá ti ṣe yín o ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. bó o bá ti ṣe yín o ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. tó o bá ti bìlọ́ǹgì síbi kankan tó yàtọ̀ fún yí pé ntọ́ bá ń bẹ̀ ni pé Allahu Akbar ntọ́ bá ń bẹ̀ ni la ilaha illallah tó o bá ti yàtọ̀ sí yíhun tó o bá ti lọ bìlọ́ǹgì ó ti ṣẹbọ. nítorí gbogbo ntá máa wá káwọn lọ́jọ́ lọ́wọ́ gbé àjìká rẹ̀ fún wa ṣébi téèyàn lọ́wọ́ máa wá ọ̀hún wo kọ ọ̀hún wá yìí bọ́ ọba dé Mákà gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ lórí tó bá dé Mákà ọmọ àní kọ́lẹ́tàn tó fẹ́ ní fírì iyì tó fẹ́ ní wàá ní bówó kan lọ ń wá ó rí o nídìí kó ṣe bìlọ́ǹgì síbi kan kó tó débi tó ń lọ. o nídìí kó bìlọ́ǹgì síbi kan kó tó débi tó ń lọ. nítorí tó bá mọ tó bìlọ́ǹgì síbẹ̀ ọjọ́ kan ń bọ̀ ọjọ́ ọ̀pọ̀njú. tó bá bìlọ́ǹgì síbi kan ọjọ́ kan ń bọ̀ ọjọ́ ọ̀pọ̀njú ni. ọjọ́ ọ̀pọ̀njú ni o. ọjọ́ ọ̀pọ̀njú ni. èyí Al-Qur'ani fi hàn wá tẹ́sí fi hàn wá gbogbo àwọn tí wọ́n bìlọ́ǹgì sọ́nà Sàtánì padà mọ́ bọ́pá bọ́sẹ̀ ń pa wọn ni pé ìníbàárí wù mí ń kà. ìmọ̀ yín rí o. ìmọ̀ yín rí o. ìmọ̀ yín rí o.